In a blood in my head. Ode ami manche mamimba. Ingani awola woboshe womboe womboshe. Biyo ne wakale. Oma yejo abrabo eje na boeche o was my no me kela ke o ma ge nye kela kai wo ke kuna ke wo ke ni fi okusu e da ne ke ku se ye che wo no be te wo ko jo ma ke ye che wo ba o ma ne me te wo na ke ke yo pe mo e te lo ye ni ke yo pe mo ko na ke ni bi ko me te lo ke fitai ni ke a pe yo pe mo na ka be so na ke ne e te lo asma na ba ni Mene Kusum ni wo fe e Gborbu omo ebo Ekpaa yo wo fo le chama ke yo mu ayemo ede e Kusum jino na fe mene Gborbu omo ke atole ye Kusum gbeja no to na asande na ebo Ekpaa yo ni ebo Ekpaa yo yo ni efoku yo ni Nungua tako hi niji brofo ba ke virgin yo ne lenu le jimo na ke fi one ke Kusum ne me na ku eche no ani me hu we ye he keni shino na me le no jino ni ame we shike afe Kusum ko ni na ga Kusum o le no nu hihie no ni ehia pe ja ke o ba chi obenga himeje ko na gbla me achombu ina abon fe moje ngmene Gborbu omo by tradition ye Kusum gbeja no to na ye ngame edwe na agbe mone she ye ngame hu ye he kokrome ni fita Kusum gbeja no to ehi shi ye Nungua mami gbeja no to na ni kemene ke tun ni ye Gborbu ko emi ngame edwe na agbe moji ayemode e wone na ayemode na ebe Kusum yo epe moko na ba fe ahale don yese awe yo ko don awo manche ne ye nyemusumi manche awo le ne ye nyemusumi manje awo le ne ye nyemusumi Kusum femo ke Kusum gbe hegbeja no to je afi loye je afi loye onmishi je afi loye kogbo tomo King Charles kemo go awe mo ba ke be wale be gbo basan e bi yi ko adomoshi shi ye gbole mi ye aka asana fe la kan Kusum ala ke England bi amache afi ko kan e woji hu ne ba ho ye gbege bi na to ame manche me ewo egbeja no to jido ewo afi Kusum ale na bi ene na afi Kusum ale ne le wo ba kwa e mo ake awole ma olupa le domo Gborbu omo na ja ke wa ke fe Kusum ye Nungua manem le no e ba wa ke digo mi nu ke ni bi fe na ba fe le jimo ne ba fe akene we meda na Gborbu omo ke yon pa ye likoliko dani mo ke jo o mo shishin ke hanga dan gbe fe ayenu ede ne enu chimoni nakano woye ni baba manja no hu amegbeja no to ke ni bi fe le no we ba wa ke woye agbeja no to hu ke ni bi wo egbeja no to ye ni ekan si kwa Kusum ekan si je Kusum ko keke ni boni chame ke ji
obrayo ni elenu ni nungo uchakule na ne fako hunda la reso na Kusum ne we wa do mo na Gborbu omo afi bawo ne ni ba selo ina gbe pepe ina gbe Kusum ne efe ku ya ne efe le Kusum ne eyi emu wo shi da won kan han yi wa baba ti ase ni ke o ma ni bi alawo le ni bi Ekpaa le me si ami eje je ni wo eje wo mo fe je sha akẹ́kọ̀ọ́ Ekpaa yìí ẹni má bọ̀ ju Ekpaa yìí. Ekpaa yìí wọ́n èjì Gborbu ọmọ yìí fatalọ. Bọ̀bẹ̀ ní nkẹ́ yẹ sẹ́ Gborbu ọmọ yẹ yẹ yòókù dán. Gborbu ọmọ yẹ Nungua Gborbu fún ẹ̀mí yẹ ńgàmẹ̀ ẹ̀gbẹ̀. Ekpaa yìí wọ́n lẹ́jì náà gbé gbà. Lẹ́sẹ̀ ayọ̀ yòókù dán. Gborbu ọmọ yẹ ńgàmẹ̀ kẹjọ lè mẹ kókó mẹ yẹ nẹkẹ mẹ ẹgbẹ náà sẹ nẹkẹ tó ní Gborbu kó ẹbí. Wọ́n ti tẹ̀ ẹ̀yẹ gbẹ̀kọ̀ pa ní ẹ̀yẹ ńgàmẹ̀ yẹ màjí ẹ̀fẹ̀ àná. Náà ṣe ẹ̀lẹ́ kẹ náà ọ̀hìnmíà kẹ̀kẹ́ ìyàmẹ́fẹ́ lẹ́gbọ̀mú ọmọ ọdí ẹ̀jẹ̀kẹ́ ìyàmẹ́fẹ́ mọ̀ ní ẹ̀fọ́ fífẹ́ jí Bùsùàfí jí mọ̀ ní ẹ̀fọ́ fi ìyàmẹ́fẹ́ ní ìyọ̀ sí ẹ̀yẹ náà ṣe ẹ̀lẹ́ níje ìyà ọdúnpá lẹ́nu ẹ̀ náà ọ̀hìnmíà lẹ́nu ẹ̀ Bùsùàfí ẹ̀sẹ̀ jí ayẹ́mọ̀ ẹ̀dí ẹ̀ ló kà mẹ́tí wọn ní Gborbu kó ẹ̀. Ayẹ́mọ̀ẹ́dé náà fẹ́ jí yóò ní lè fọ́kò húgà. Kẹ́kẹ́ ọba dà yóò wà sí akẹ́ ẹ̀ngọ̀ mẹ́nẹ̀kẹ́ àwọ̀ ní kẹ́kẹ́ Kusum dẹ̀ wọ́n yẹ wọ́n fẹ́ o ìbá yẹn ló ní yọ gbé èsì yóò wà dúró náà wọ́n kẹ́bà náà gbé mẹ́nẹ̀ kẹ́ òyẹ̀ lòlú gbogbo máa nà Kusum ṣiṣẹ́ ẹ̀ kọ́ọ̀nù Kusum ẹ̀ ṣiṣẹ́ ẹ̀ bí tí ó bẹ́ẹ̀ kẹ́yìn méjì ẹ̀ ló bíbí kọ́nà tíra mi á tọ́ ọ̀bù bí a social media lẹ́bàá ẹ̀fẹ̀ cheap mo fẹ́ mo kẹ́ wo inú kẹ́kẹ́ social media ìbá rí inú ní èsùn mọ̀ yẹ̀jẹ̀ mẹ́ sinna mi rí àwọn ẹ̀yẹ stop lóko àgá ayatsẹ́ wájú ayatsẹ́ mínimíni ayatsẹ́ níbí ayatsẹ́ jẹ́nà ayatsẹ́ ọ̀nà jẹ́nà hó ẹ̀rí ẹ̀ bọ́nà màwọnúpa yìí atutu nkẹ́bà ẹ̀yà kàmẹ́lẹ́ akẹ́ Kusum gbẹ̀jẹ̀nù tóni Kusum gbẹ̀jẹ̀nù tó onumisi Kusum gbẹ̀jẹ̀nù tó onumisi ìwọ̀n mẹ́lẹ̀ wọ́n gbé Kusum yẹn la fẹ́ẹ́fẹ́ o. Ní alo tẹ̀tẹ̀ numọ̀lẹ̀ wọ́ọ̀mù ẹ̀dí ní ilé. Jẹ̀bà wọ́n ọba yẹ tó ọmọ níjì ní làwẹ̀ bí fẹ́ làwẹ̀ bí yẹ ẹgbẹ̀ ní ìrẹ̀kẹ́gbẹ̀ yé nẹ eyọ̀ tọmọ Gborbu ọmọ làwẹ̀ bí fẹ́ làwẹ̀ bí yọ Gborbu ọmọ olùrìnsì làwẹ̀ bí fẹ́ làwẹ̀ bí mọ̀kẹ́tẹ́ làwẹ̀ bí fẹ́ mọ̀kẹ́tẹ́ làwẹ̀ bí yọ Gborbu ọmọ mọ̀kẹ́tẹ́ làwẹ̀ bí fẹ́ bí yọ ní eyọ̀ ayémọ̀ẹ́dẹ́ gbẹ̀ yé nẹ ìwọ ìbẹ̀lẹ̀ akẹ́ ọ̀gá ṣé àkóbó olùrìnsì ṣé ní àtàṣì jẹ̀màwọ́ ní ìtẹ̀bàtọ́ àfẹ́ níbi àfẹ́ Kusum tọmọ tí èèyàn fẹ́ sáà nínú àfẹ́ Kusum kẹ́ níbi ìsẹnumọ nílẹ̀ kọ́yọ̀ nítorí akẹ́ níbi ìfẹ́ èfìtà Kusum yẹn náà fẹ́ Kusum yẹn kẹ́ hàn ayémọ̀ẹ́dẹ́ gbẹ̀jàmọ̀ kúrò náà mo ó rà dùn ọ̀ṣun lónìí ọ̀kọ́ ọ̀pẹ́ ẹ̀jẹ̀ akẹ́
akẹ́gbà hún mo bí ẹ ìfọwọ́ fi ọmọ mi dáná fi ọmọ mi lòhèwọ́ wọ́n bí kẹwọ́n náà bí náà mi yẹ pamọ́ jẹ́ àná káàmì ní lógo ṣiṣẹ́ àbẹ̀tí abẹ́kẹ̀ ẹ̀yà kẹ kùsù ẹ̀ fọ́lé òní kùsù èṣìṣẹ́ lè ayé bọ̀ náà súnmọ́ lẹ́ẹ̀kẹ́mẹ́ kẹ́kẹ́mẹ́ ẹ̀kyẹ́ bọ̀ ní ẹ̀kyẹ́ ayẹ kọ́mí àmì bí amẹ́kẹ́bọ̀ yẹ kọ́ ẹ̀yà kẹ́ lónìí àfihàn ọbẹ̀ àìdí ẹ̀ ṣí ọmọdé kẹ mẹ́nẹ́fẹ̀ẹ́ chip wọ̀ wọ́n fẹ́ mọ̀ yóò lónìí sùn. Odeya mi manche mamimba. Ingani awola wo bo she.